أعوذ بالله من جزاكم الله الشيطان خيرا. الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. يا من عليه مدى الأيام معتمدي إليك وجهت وجهي لا إلى أحد. يا مالك الملك يا معطي الجزيل لمن يرجو النداه بلا من ولا نقد. ما لي سواك وما لي غير بابك يا مولاي فامه بعفو ما جنت يدي. ونعم وامطر علينا رحمة فلنا أوائد منك بالإحسان والمدد. وانظر إلينا فكم أوليتنا نعما وأنت مر على بال ولا خالد. يا من يجيب الدعاء عند مسألتي وأن عليه وأن أخطأت معتمدي. ثم الصلاة على المختار من مضر ما ناهت الورد في غصن مدى الأبد. ما ناهت الورد في غصن مدى الأبد. أفابا ستار وليأغبا يا ستار وليواسي أغبا تكاي أغبا أفاغبا يا ستار وليأغبا يا ستار ونواسي أغبا تكاي أغبا. إمة الشيخ الحاج إبراهيم يا صديق الله اقدري لنا بأس المقدر. آمين. أتيجي سنتا كنت أقبلك عليه. ولودك بايكما. يوم أيي كريبي فانو باي نسين. تاجتي بيتي. بوس سنتا. يو بوس سنتا. بيوم باتي كوينسان يكان كوجا ونا تجاسي بي كوجاسي بي. فاهم. ṣùgbọ́n báyìí nísìnyí báwo lè yàn ṣe ní kọ́yìn sáwọn èèyàn kan ẹ bá rí kí mọ́lìdì gbogbo ẹ̀ ló létò màá tájẹ́tì tí wọ́n fẹ́ ṣe mọ́lìdì màá tájẹ́tì ibi tí ẹni tó fẹ́ ṣe wá sí àwọn tí yóò bá kọ́yìn sí yóò jẹ́ àwọn tó yẹ kó kọ́yìn sí báyìí nísìnyí ta ló yẹ ká kọ́yìn sí ta ló yẹ ká yọjú sí. àdúrà méjì ni kẹ́ ẹ ṣàmì ẹ̀ tí ẹ fi mọ ẹni tó yẹ kẹ́ ẹ kọ́yìn sí. ẹ̀sìn ló dáadáa tó ṣe. kí wọ́n sì rògbò tó ṣàmì ẹ̀. Hayyakumullah. ọlọ́njà yóò máa tẹ̀lé wa. sí àmì ká gbọ́ ọlọ́njà yóò máa tẹ̀lé wa. ẹ̀rá mi ṣe ó dá ọlọ́njà yóò padà lẹ́yìn yín. ọlọ́njà yóò padà lẹ́yìn yín tó sàmì. Salamun alaykum. ẹ sàmì ìkànnì méjèèjì. Sunnatun nabawiyyatun. Adrat al-Gawzul Ala الجوز العظمى الشيخ الحاج إبراهيم بن عبد الله ياس. ياس رضي الله تعالى عنه. ọjà sí pé gbogbo èèyàn ò bá pé yẹn àwa tá a máa ń lé wa ajẹ́nu lé wa ní ó yẹ ká lè pè yẹn àsìkò lọ́wọ́ kí dáadáa. Rijalullahi. ẹlòmíì ò mọ akíkàtó ẹ̀yìn àṣì tí wọ́n ń pè òun. kò dẹ̀ síbi tá a ti máa yanjú ẹ̀ náà junú lé wa lọ. ẹlòmíì ò pé rọ̀dí àlá ni ó yẹ kí wọ́n wí. ìsìtẹ́ni tí wọ́n fi ń pe ẹ̀yìn àṣì. ẹlòmíì ò pé ẹ̀yìn àṣì ló yẹ kí wọ́n rí ẹni tó ní rọ̀dí àlá ló yẹ kí wọ́n wí kéwú ló mọ̀. ẹni tó ní ẹ̀yìn àṣì ló yẹ kí wọ́n wí bàbá yẹn ló dá mọ̀. Rijalullahi. شأنهم المزاج. wà wá
máa kéé ní kébé pé ọjọ́ ti ń tẹ̀síwájú. تنال بهم عزائم أوسنا kàwọn délẹ̀ bẹ́ẹ̀ ìzáhàlẹ́wò. إذا هلوا مكانا هل فيه ملائكة السكينة والثنايا باب حضرته سمو الفاضل الشريف العاصل على حاج علي يزيزي. رجال الله ogun wọn la fi kí àwọn lórí wa dọ́dọ̀ àfàgbà Mùlánà Sheikh Adam Abdullahi Aliyu lórí. رجال الله gbà tí àwọn wèrè fẹ́ dá wèrè lẹ̀. àwọn wèrè yìí tí wọ́n fẹ́ dá wèrè lẹ̀. wọ́n sì ti mọ̀ pé àní gbọ́n kankan ká má dá sí i. ó wá kú béèyàn ṣe dá sí i tí ò ní dọmọkọ́mọ. tí o fi ní dọ́màlì. tó bá ti dá sí i ní ìdákúdà yóò dọmọkọ́mọ. Hayyakumullah. wọ́n wá ní bayna Sheikh Adam àbí bayna Sheikh Ibrahim wọn ní ayyuhuma a'zam. olótóbi jù ẹ wá ń wèrè. wọ́n fẹ́ dá wèrè lẹ̀. ẹ̀wọ̀n ló tóbi jẹ nìkan lọ́nu méjèèjì. wọ́n sì mọ̀ pé nínú àwọn Sheikh Adam nínú. nígbọ́ ká má sọ sí. àní gbọ́ ká má sọ sí. wọ́n sì mọ̀ pé aṣọ wa ní méjèèjì. wọ́n tó yẹ pé ẹ fẹ́ kí ọ̀rọ̀ yẹn níyanjú ni wèrè ló yẹ kẹ́ gbéṣẹ́gbé àfa wa kì í ṣe àfa wa ló yẹ kẹ́ gbéṣẹ́gbé àfa wa. رجال الله ẹ kẹ́ gbé wèrè kan sẹ́gbẹ̀ẹ́ wọn ni ẹ rí i pé yóò níyanjú kíákíá. شأنهم المزايا تنال بهم تنال بهم عزائم أوسنا إذا هلوا مكانا هل فيه bí ẹ bá dákọ̀ ọ́n láàyè kan yóò di àyè. ملائكة السكينة والثنايا n ta anu tẹ́lẹ̀ akọ́lá ń tú o n ta rí là ń sọ o. sọ́ba àwọn sọ́ba lọ́mọ lọ́mọ. ملائكة السكينة والثنايا ملائكة السكينة والثنايا. ibi tí wọ́n bá ti sọ̀kalẹ̀ sí gbogbo ntọ́lọ́mọlógún ọ̀run ni wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀. àwọn afa ti wa. Hayyakumullah. gbogbo àṣẹ tanazzalul malaikatu warruhu fiha. والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. مولانا شيخ صالح الدين العارف العارف الصمداني. إذا هلوا مكانا هل فيه. bàbá tó bí mi Sheikh Musaddiq Adigun Adémọ́yé mo wá kílé àwọn afa bàbá wa gbà láyé pé gbogbo àwọn afa àwọn mọ̀yànmọ̀yàn bàbá wa gbà ní sáwí. wọ́n ti lọ. gbogbo àwọn ńláńláńláńlá tí wọ́n bí àwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí. جنات عدن لهم قوم قوم إلى الله ساروا بالعلوم على. ó dáa kí ẹni tí ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ kó dáa àsìkò láàmú kó dáa káàtà àti wà lẹ́nu tó tó mẹ́ta ká máa bá ṣe lè yọ àsìkò lò. نجائب الفكر. ẹni tó pè wá sóde yìí kò sí tí fẹ́ ò lè mú yàn ṣe. bẹ́ẹ̀ni. ṣé òdogo. kò sí tí fẹ́ ò lè mú yàn ṣe. kò dẹ̀ sí tí fẹ́ ò lè gbà lọ́wọ́ yàn. kò sí tí fẹ́ ò lè gbà lọ́wọ́ yàn. ẹ rí i pé ìfẹ́ làwọn tí wọ́n jókòó ìfi jókòó. ni wọ́n fi jókòó. kò sí mólìdí tí wọ́n máa jókòó dàgó márùn-ún báyìí lẹ́kọ̀ọ́ mọ́. àyíwádà. sáyé o. so kò sí mọ́. tí wọ́n bá jókòó yẹ kẹ́ni yẹn máa kó náà ti tóbi tó fi lè dáwọn yàn dúró. àlọ́ wá sí ìkílẹ̀ tó dàmí lọ́wọ́ mọ́. إذا هلوا مكانا هل فيه ó tẹ̀lé mi dáadáa lónìí o. ملائكة السكينة والثنايا. tó mọ kí gbogbo àwọn bàbá mi níkàlẹ̀. bẹ́ẹ̀ni. látọ̀dọ̀ àfáwà àgbà. Imam Hasan Zizi. قوم إلى الله ساروا بالعلوم على. àwọn àfáwà ni wọ́n jókòó yẹn. نجائب الفكر ركبانا ووجدانا. ọba tó níyín tó ṣe yín bó ṣe ṣe yín yẹn. afalawusa. ọba tó níyín tó ṣe yín bó ti ṣe yín nì. ọmọ màálù ń jọ tí wọ́n ti bí ló ti ju ìyá ewúrẹ́ lọ. ọmọ màálù ń jẹ́ tí wọ́n ti bí ló ti ju ìyá ewúrẹ́ lọ. ewúrẹ́ 50 years màálù tí wọ́n bí lónìí kì í ṣẹgbẹ́. ó ti jù lọ. tó o bá gbé wọn sórí skéèlì kì í ṣẹgbẹ́. màálù òjò ewúrẹ́ 50 tó o bá years. ti nàró báyìí ó ti ga jù lọ. إذا هلوا àwọn tí wọ́n bá pèlè jẹ àwọn àfa wọ́n jẹ àwọn ẹni Ọlọ́run ó yàtọ̀ sí gbogbo nǹkan yòókù. مكانا هل فيه ملائكة السكينة والثنايا. wọ́n kí bàbá mi àgbà bàbá wa àgbà tí wọ́n jókòó tí wọ́n lọ́hùn. mo fi wọ́n kí bàbá mi àgbà. أنا لا
أعرف إلا أنتم bàbá wa bá mọ kí wọn nílé ayé pé فاجبروني bàbá mi بعطاء منكم كل شخص بعزيز ينتمي وعزيز ليس إلا أنتم. kò ń ṣe kí tún ti lọ Ban Sheikh. ó ti lọ owó ṣe rí nìyẹn báwa náà ṣe máa ṣe ń bẹ̀ mí nù wọn yóò rò pé afẹ́rẹ́ sí fúkọ́lù láti lọ bò mí kì í ṣẹ̀ṣẹ̀ ẹni tí yóò ṣiṣẹ́ wa ni yóò máa bínú sí wa Bẹ́ẹ̀ni. oríṣiríṣi ó kọ́ ní wọ́n á pè wá ẹlẹ́bí òní òun láìkí àṣàtàrò kí ló dé tó fẹ́ràn ẹ̀ oní tó bá ti parí wá sí kì í jókòó ẹgbẹ́ ní tó ní wá sí mẹ́ta máa jókòó lóde ẹlòmí. وعزيز ليس إلا أنتم. káfí tiẹ̀ ṣàṣàbà fẹ́ lómi. tí wọ́n ṣàfẹ́ báyọ̀ jà wọ́n ṣàwọ́ wá nǹkan kan tí wọ́n fi mọ́ ọkẹ́ síbẹ̀. ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀ ni pé tí yẹn máa parí wá sí kì í jókòó ẹgbẹ́ kí ló fẹ́ máa jókòó ṣe kí ni kò dúró ṣe. ní tó bá ti dilẹ̀ òní dúró Ya Sattar. ẹni tó afáà tó ṣe mọ́lì dìlò ní Al-Mansuri Al-Mansuri. màtánjọ́ sọ̀rọ̀ ní 9 ló mú wọ́n á dárúkọ àwọn ńláńlá tó ní 9 yẹn fún so tó bá ti pè mí fún wa sí ti bá kadé tí àwọn tí wọ́n ní ìwọ náà ó tètè yẹ torí àwọn tí wọ́n náà fẹ́ rí lórí ìjókòó ẹni wọ́n níjọ́ yẹn so èmi máa ń gbé àwọn èèyàn síbẹ̀ tètè mú mo ní ilé. 9 tó ń dákọ yẹn èèyàn 5 ló níjọ́ yẹn tó yẹ pé ẹni tásà sí ẹ̀ bá mú mi ni màá dá lóhùn وعزيز bàbá ló ní kò ké o ليس Ọ̀la náà ni. إلا Àmírù jẹ́ yìí ọ̀la náà ni. أنتم ṣé o tẹ̀ fútù Ọ̀la náà ni. وعزيز gbogbo àwọn tí mo ń ka yẹn mi ni wọ́n gbé wá sí o ليس kó kí n tó wá ní mo fẹ́ dá Al-Mansuri lóhùn ṣé wọn pé àfi kí n débi lásìkò tí wọ́n ń jẹ sàrí إلا أنتم àfi kí n má débi rárá. وعزيز ليس إلا أنتم. wọ́n jẹ́ ká dá ilé padà sí ètí wọ́n náà ti tóbi àfi ká fáyé ilé fáwọn tí wọ́n ti jù wá lọ. bẹ́ẹ̀ni. èmi yẹn mo ti wà yí lábẹ́kúta àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ti pẹ́ màá rí kí wọ́n parí mọ́lẹ̀ tí wọ́n kí n tó mú déètì. aṣọ wọn ni. mi ò ní sọ yí pé mo ti rí báyìí kí wọ́n bá wọn fẹsẹ̀ bàbá Adénẹ́kan wọ́n ṣe mọ́lẹ̀ dì. bàbá ọlọ́ngbọ́ ó ṣe. bàbá ọlọ́ngbọ́ ó ṣe àti àti kọ́kọ́ jẹ́ kàdírí sí. àwọn àti màá wò wọn tí wọ́n ti wá ṣe tán tọ̀ ó wá ku wèrè tó ń bọ̀ lẹ́yìn náà kọ́nà wá bẹ́ẹ̀ mi náà dùn. وعزيز ليس إلا أنتم èmi náà ti fà yí lẹ̀ fún وعزيز ليس إلا kódà lọ́dún أنتم. yìí mo pe bàbá àfàbùtẹ̀lẹ̀ tí mo bàbá Adénẹ́kan pé ìjọ ni bàbá mú àkọ́kọ́ béèrè ni. ó ti sọ fún mi lágbájá ìjọ ni bàbá mú ó ti Wọ́n sọ sọ fún fún mi bàbá. tó mo ti wá ẹja mú tiwa náà báyìí kí ló ń bá wọn tí wọ́n wà níwájú dùsẹ̀ má fún bá wọn dùn. kó wọn ṣe bá dùn wọ́n ti wà ń bẹ̀. gbogbo nǹkan ni wọn ò ní àga wọn yẹn wọ́n máa ń mójútó àga yẹn débi pé wọ́n fẹ́ kẹ́ lómi ìjókòó wọ́n níbẹ̀ sit right ni. àbùlí múlíkà ńlá yẹn bàgí أبلي ملكا الرباني. لا ينبغي لأحد من بعدي. wọn a máa mójútó àga wọn ní mímójútó tó yẹ pé kò ní sẹ́ni tó lè jókòó ńbẹ̀ gbogbo àwọn tí wọn tóbi nínú tí ẹlòmíì fi kó bá yàrá ẹ nìyẹn o gbogbo ẹlòmíì tẹ́lẹ̀ pé ó kú yẹn kú kádàrá kọ́ ló kú ikú ọ̀kánjúwà ni. أبلي ملكا لا ينبغي أكوني. لأحد من بعدي إنك أنت الوهاب. nínú táwọn afá kì í fi báyọ̀ ṣeré nìyẹn mọ̀láṣẹ́ alájí Ibrahim yẹn Marham. wọ́n níbi táwọn jókòó sí ìndà ìṣàlẹ̀ àkìtọ́ọ̀bù yàmọ̀ bẹ̀ mọ́ṣẹ́ àdí. إنت إشال أكتاب يوما بمشهدي رأوني وأنقادوا إلي وأخلصوا. ó ti ní kó bá mu ìndà ìṣàlẹ̀ àkìtọ́ọ̀bù bàbá ẹwọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ ń bẹ̀ wọ̀n. إنت إشال أكتاب àwọn kútùbí ni o jámù kútùbí ni o. يوما بمشهدي. wọ́n sọ pé ìndà ìṣàlẹ̀ náà so àkìtọ́ọ̀bù àwọn òkè tó jẹ́ òkè tí wọ́n pọ̀ láyé. إنت إشال أكتاب síbi tí mo jókòó sí ìbámu wọn. يوما tí wọ́n tájẹ̀tì ibòmí. بمشهدي máa faṣọ wọn ya tí ò ní wọn ẹlòmíì. رأوني وأنقادوا إلي وأخلصوا. ó kàn ó di bá mi létí àwọn èèyàn kò sẹ́ni tó tóbi tó fàgà rẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣe rí. sí. kò sẹ́ni tó tóbi tó fi àga rẹ̀ báyẹn ṣeré. má dọ̀rẹ́ Alifa Naim Naim. kéèyàn má dọ̀rẹ́ débi kí àga rẹ̀ kò ní kẹ́nìkan jòkó ń bẹ̀ wò. má ṣeré débẹ̀ má ṣeré débẹ̀ má báyẹn ṣeré àbí débẹ̀ kò fi aṣọ rẹ̀ dáhùn èèyàn lọ́rùn wò. má ṣẹ̀fẹ̀ débẹ̀ o. ó fi kọ́ gan wọ́n fẹ́ mú wọ́n fẹ́ wọ̀. kátó wá lé òfin tó pé kọ́ tó bá ní wọ̀. ẹ̀wọ̀ wò tó bá ti fìtì wọn ìwọ ti kó báyé tiẹ̀ ní. إنت إشال أكتاب يوما بمشهدي رأوني وأنقادوا إلي وأخلصوا. ilé tó tóbi kan ni mo ti sọ̀rọ̀ kan pé sàtàrù tèmi ń jẹ́ kéèyàn má jẹ o kó lọ wó kọ́ mi jẹ o iná lílá ti sin àtàwọn ti sin iná. Ó sì pọ̀ o. ó sì wá jẹ́lẹ̀ ló wá ẹ̀wọ̀n ẹ̀.
wàá wá mi níbi ní kò jẹ́ àràmọ́ni yà náà wà. انتهش الأقطاب kódà kí ẹni tó bí ẹ tún tóbi ju àwọn tó rò yẹn lọ tó bá ti jẹ nǹkan ó ṣẹlẹ̀. يوما Tóra fi jẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run. ẹkún tó pọ̀ ni wọ́n fi fún wa lélẹ̀. بمشهد ẹnìkan wá ní kí ni sàtàrù wa ń wú yẹn mú ni ẹ tètè wọ́n nu ẹ̀ àti wọn tóbi nu àgbègbè ọmọ yẹn ò sọ̀sọ́ kú sọ o torí ọ̀rọ̀ wọ́n máa tírèsì ohun ni pé irú ohun wo ló jáde ohun tí ìbọn bá ní ó yàtọ̀ sí ohun tí nǹkan mìíràn tún ní. رأوني Ohun tí ìbọn bá ní. ọ̀rọ̀ tí ó jẹ́ pé wọ́n kàn ń sọ dànù Ó lásán yàtọ̀ ó sí. yàtọ̀ sọ̀rọ̀ tó yẹ pé nǹkan tẹ̀lé bí wọ́n ti sọ. رأوني وأنقادوا إلي وأخلصوا Ohun ìbọn yàtọ̀ sí رأوني bẹ́ẹ̀. وأنقادوا إلي وأخلصوا àbáwá bon sheik àwọn ni Bon wọ́n Sheikh. sọ wá sí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ Ayyakumullah. torí pé mọ̀lánà ṣe Habibullah Adam Abdullahi Alori أدام الله حياته kò sẹ́ni tó máa fáwọn àdìjọ́ bá mi bẹ̀rẹ̀ kó lọ òkè dáadáa. أدام الله حياته wọ́n ti jẹ́ ká mọ̀ wípé muqtadal hal sórí bí ẹyẹ bá ṣe ń rìn báyìí bẹ́ẹ̀ láṣẹ sọ̀kú ẹ̀ Masha Allah. ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà ni màá fi wá sí tèmi náà lé lórí Bon shak. àtúnisọ̀ nǹkan mi Bẹ̀lá lè sí. tó yẹ pé kan náà lọ̀rọ̀ Ọlọ́run kò ní ìdí kó tún wá mú tiẹ̀ wá fẹ́ dá wàhálà Má lẹ́nu yẹn kírètì mi. ìní anastu náírà إني آنست نارا bọ́lá yẹn ti ń bọ̀ wá ná ọ̀rọ̀ nọ́ọ̀rù tí wọ́n sọ yẹn náà ni màá fi sọ̀rọ̀ ní ìṣẹ́jú méjì. إذ رأى نارا فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى. Al-Muhammadiyya ó ní pé kí ni. إذ رأى نارا فقال لأهلهم امكثوا إني آنست نارا. dogo kálukú ni kó kàn lọ wá ọ̀nà tóun náà máa fi lọ wá náírù táwọn aráalé wọn fi rí náà o. Kálukú lọ wà ní. gbogbo fámìlì tèmi kọ́ ló mọ̀ ṣé bó ti mẹ̀mí o ti mọ̀ wọn náà nìyẹn o. إذ رأى Adémọ́yìn náà ló dúró yìí. نارا ṣébà mọ̀lá ṣe Ibrahim Látúngbà díá fún yìí ṣáwọn àgbọ̀ Ṣó ti yé? àwọn ni wọ́n lọ wá náírù tí gbogbo aráalé wọn máa fi jẹun o. إذ رأى نارا bàbá ṣẹ̀yẹ ló lọ wá náírù tí gbogbo ohun tí ń jẹ́ṣẹ̀ yóò máa fi jẹun. àlẹ́ alámọ̀tò Ìlọrí ló lọ wá náírù tí gbogbo ilé wọn tí wọ́n máa lò. jẹun. tẹ́nìkan máa ti yọ ní tẹ́wọ́n gbé àlẹ́ àlórí ló yọ ìkálukú sáré dìde ni. Bàbá ṣe Ádámọ̀ ti parí. ṣíṣe Ádámọ̀ nìyẹn ni. إذ رأى نارا tí o bá fẹ́ kí wọ́n sì wá ní odò ọ̀pọ̀ nínú fámìlì yín bí wọ́n ṣe ń tó bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìwọ wá nǹkan kan tí wàá fi ọfà tẹ́kì àwọn èèyàn. فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى. nǹkan méjì náà ni wàá bá pàdé mbẹ wàá ti palẹ̀ mọ́ fún méjèèjì alikọ́nùn bí kábàásì inú kó jẹ́ pé wọ́n nìkan ló máa rí nǹkan mú mbẹ àwọn hùdàn àjídìí alánàárì hùdàn àbí kò rí hùdà tí gbogbo fámìlì yìí ó dì mú tí wọ́n fi dè yàn. Ìkànnì méjèèjì ni. ìkan méjèèjì ni Ayyakumullah. kábàásì ó lè jẹ́wọ́ gangan ló máa ní hùdàn àbí kò rí nǹkan tẹ́bi yín ó dìdì mú. فلم àwọn làbáwá Al-Mansuri fi dúró yẹn Al-Mansuri. sórí bí tó dúró yẹn ni kò má change kúrò mbẹ. Ẹ má change o. má wo léènì oníléènì léènì tó wáyé náà ni kò dúró síbẹ̀. Ṣé tó kàn yín? ọ̀nà yẹn kọ́ ni kó gbabi tí ẹnìkan ti gbà tó ti fi dè yàn. Allah. ibi tí wọ́n bá ti dì mú tó ń ṣe yẹn náà tó o bá ti kó mẹ́ta bá pọ̀ jọ tọ̀ sójú kan yóò hó. Yóò ọ dandan ni. Yóò họṣẹ. kókó mẹ́ Tọ̀. kò síbi tí ò sọ oúnjẹ Kò síbi tí ò sí oúnjẹ. kò dẹ̀ síbi tí ò sọ náà Kò dẹ̀ síbi tí ò sí ọ̀nà. pé kò sọ́nà mi bẹ̀ jẹ́ àpàdà ká lọ bò mí wàá tún lọ tù lẹ́yìn ẹlòmíì ni. Ó lọ kíw ni. ṣé tí o kọ́ mọ́ nìyí Comment. ó Azakir. ti ṣe àwọn zikiri kan tó ṣe pé ẹnìkan ò pé Allahu akbar. tó ó lọ òde tó yẹ pé wọn mọ̀ pé ojú abo tó máa jòkó lẹ́yìn àgbo ṣé bó ń ló di àsákìrù tó ń wá. Ìbò ló dà- لعلي Fadilatu Sheikh Asakiru nínú. آتيكم Téèyàn gbọ́dọ̀ منها má fi fọ̀dílà بقبس sí. أو أجد Ìgbà tó على bẹ̀. النار هدى. Àrọ̀bá ní nìyẹn Àrọ̀bá ní Àrọ̀bá ní- nìyẹn ọ̀nà ó dúró lójú ojú ọ̀nà àti tiẹ̀ pé Wọ́n ibi tí dúró wọ́n gbà síbẹ̀ ní. sá. أو tó bá wá dúró níbẹ̀ yẹn gbogbo ń tó wá fẹ́ máa tákù ẹ̀ wọ́n náà máa tákù ẹ̀ padà. أجد على النار Wọ́n هدى. Má gàjí èèyàn gbọ́dọ̀ má dọ́ọ̀pù kárí ẹ̀fẹ́ nìkan kan o. Má filẹ̀ o. Má Má filẹ̀ filẹ̀ o. fún yàn o. Kò ṣeé filẹ̀ o. kọ̀nù níní Al-Qanun al-Markazi. ẹ wo iye ọmọ mọ́kà tó ti jáde láyé bó ni wọ́n tún ṣe wá ní nọ́mbà tiẹ̀ lọ́tọ̀. أو ó dúró níbẹ̀ yẹn o dẹ̀ mẹ́ntẹ́ẹ̀nì láì nìyẹn ni o. أجد على النار هدى. Kò síbi tí ò sọ́nà. àmọ́ kí ẹ máa sọ pé àwọn tó wà níwájú yẹn mo fẹ́ lé wọn kú mbẹ̀ kí n bọ́ síbẹ̀ àwọn tí wọ́n ti dúró tán. Ìyẹn ló lè bí أو problem. أجد على النار هدى. Ọ̀nà sì pọ̀. ọ̀nà pọ̀ ibi tó Àyà. bá ti wá dúró mbẹ̀ náà ni kò dúró
àwọn kan bẹ wọn mọ kéwú tó nǹkan ṣùgbọ́n wọ́n mọ ìsìkára tó yẹ pé oníkéwó jì lọ lé wọn jọ tó bá ṣe àlálá. tí wọ́n yẹ wò pé bó ti rí rè lù báyìí. oníṣàgbẹ àbáyọ onípàdé àgbákò. ìṣòro anáran. àgbàgbé ẹ. wọ́n wò yẹpẹ ni. alifalaki. adúlọ́jì gbogbo oríṣiríṣi nǹkan báwọn àtúrọ́bì yantiku. àyìn sọ̀rọ̀ mọ̀nàkà yìí. kálukú náà ni gbogbo kinní yẹn náà bó o ti tóbi tó láyé yẹn jẹ́ kí n sọ kinní kan fún yín alikọ̀nùn. alikọ̀nùn. àṣírí kan kọjá àwọ̀rò ó sì kọjá àwúre ó kọjá ìyọnu tẹ́ni tó tóbi bá ti wá sílé yàn tí wọ́n ní kí ló wá tán ní ọjà téèyàn ń tà ló wá èèyàn ti tóbi jù lọ. ó ti tóbi báwọn lẹ́ni tó jẹ́ ńlá tó wá bẹ́ẹ̀ nájà àṣírí nu. ó mọ nǹkan ó dẹ̀ mọ́ dáadáa ó dẹ̀ yí ẹ ẹnìkan wá lẹ́yìn wọ́n ní kí wọ́n wá wọ́n ní tó ń ṣe yẹn ló torí ẹ̀ wá láti ilé tiwọn. ìṣòro tí wọ́n pápá rẹ̀ òkà ló fi wá wọn. bó ti tóbi tó apá òkà. ó ti tóbi lọ́dọ̀ àwọn èèyàn gbogbo àwọn èèyàn ó sọ ẹ́ di ńlá ni. kì í kẹ́ ni òní gómìnà wa. so kí kálukú lọ mẹ dúró sí láì nìkan kó wá mójútó. stay where you are kó dẹ̀ mójútó. máa mójútó kí ló kàn ẹ́ pẹ̀lú pé kó máa bẹ́ nìkan dùn sáfù. faqala. kò ní jẹ́ òtètè lọ́nà lọ́wọ́. lastuna. kò dẹ̀ sí tó fojú ẹ rí Ọlọ́run máa wẹ̀ ẹ́ náà ni o. tó bá bí lálà rẹ. orí ta fún ló ń bá dùn. n ta fún ló ń bá dùn. kùlù nafsi bima kasaba rahim gbogbo kálukú àti fún ní titi ẹ. bima kasaba rahinun. ìwọ́n wá bá a dùn kò dẹ̀ sí tó pàdé ń bẹ̀ tọ́lọ́wọ́ bẹ̀ dá sí. kò ságbá kó tó fi sí ọ tọ́lọ́wọ́ bí. tọ́lọ́wọ́ bẹ̀ dá sí. aw ajidu ala nari huda. torí tọ́lọ́wọ́ bù wọ ìwọ́jú ilẹ̀ tó kílẹ̀ bùtẹ́ lómi. ọ̀rọ̀ ká máa pe àwọn èèyàn pé ẹ máa ṣeré sá ẹ máa sáré tá a máa ń sọ nípa gbìyànjú àwọn tí ò létí wọn sọ pé àwọn àyàn ń lé wa léré. rárá wọn ní kéèyàn dúró wọ́n tẹ́ máa lé eléré ìlékùlé ni wọ́n ní ká máa léyàn àfi ká léyàn léré náà. nu ayé léré wa. ẹ má léyàn lékùlé ẹ sì má sọ fáwọn yẹn pé kí ẹ máa wá wá kú wa káàkiri ẹ gbàgbé ẹ pé wàá dúró lójú kan wá fún ẹ níjọ́ tí wọ́n fún ọ ní lẹ́tà àdìsálà nùbú wà nìyẹn. ayé ọjọ́ mu wọ́n ti tilẹ̀ fún ẹ. wàá jiyàn lójú oorun gbégbà. o dáná bìrì. èmi ń da ẹran lọ ní kó ń bẹ̀ máa lọ kò sẹ́ni tó jẹ́ wìláyà tí wọ́n fún báwọn wàá dààmú wa ni. wọ́n béèrè. ẹ ń dé níwágbà ẹlẹ́mi wà lórí ìyàwó ẹ̀ ni wọ́n lè má má bọ̀ wọ́n fẹ́ fún ẹ lánàá ìbíláyé lé lọ́wọ́ níbi táwọn ti ṣì dàlẹ́ lùsà. lali atikum. àwọn yẹn ti tìlá Kùránì tí wọ́n mọ iye mọ́. mina biqabasin. wọ́n ti mú ọ̀tún kọ́ni. ọ̀nà àwẹ̀ ni wọ́n fẹ́ gbà wàá bá àwọn èèyàn níwájú ni. wọ́n ti wà ń bẹ̀. mo tètè jí nítorí kí n lè bá aṣáájú àwọn èèyàn kì í ṣojú ọ̀nà tá ń lò lọ́wọ́ yìí. aw ajidu ala nari late comer huda. ó lè ṣàgbárẹ́ ó lè jù ẹ lọ. gbogbo ọ̀nà yẹn lẹ́lòmíì kó pọ̀ tí ò kọ́ mọ̀. aw ajidu ala nari huda. wèrè tó lọ́ba lẹ́lòmíì wèrè. ó mọ dàwa tí ò ṣe ròyìn. káyì ó mọ ó jiná. ó tún wá mọ kéwú kọjá díẹ̀. ó ti kó pọ̀. tẹ̀sùbá yẹn tún wá jiná. wàláhi làásì mo mọ̀ yàn báwọn. bẹ́ẹ̀ lómi ọ̀rẹ́ ti mi kó kan pọ̀. alimọ̀rùkú wọn lọ́nà bá ń fọ̀rún kẹ́. àmín. sàdálà. sàdálà. ó mọ kìí ṣe tó bá dárúkọ ewé kan tó bá ti dijú báyìí aléwé yẹn rí wíníwíní báyìí. yóò dárúkọ bó ti rí nù. tó bá dẹ̀ ń sọ nípa àwọn tẹ̀lé kan sọ́rífù kan ní wá sínú báyìí ni tó bá tún sọ nípa òfàkù á ní báyìí ni wọ́n ń sọ tó bá tún dá ọkọ lọ á ní ṣe ìjà kàtí iṣu ẹni báyìí ni wọ́n kọ́kọ́ fún Sani Awal ní kọ́kọ́ fún yóò máa sọ gbogbo ẹ̀ lórí tí wọ́n pé kan náà ló mọ̀ tí yóò mọ̀ dáadáa náà. ìdírò àná. ojú kan ló wà tí o tún dá ọ lójú. àwọn èèyàn ti àfáàyè ẹ má sún ẹ má kàn dó lójú kan Má sùn. kí ẹ máa wò bá kan kò sí àbá Al-Mansuri. tó ti lọ yìí bùnṣe yìí Bùnṣe. ọ̀rọ̀ ló sọ o kò sẹ́ni tẹ́ bá lókè tí èsì gbogbo ìyànjú débẹ̀ ni o wọn ní pariwo èèyàn o kì í ṣe pé kí wọn lọ orí rédíò kó máa ní ẹ máa pariwo àyẹ̀mọ́ya tí wọ́n sọ ń sórí ẹnìkan sọ fún mi pé ṣé o afẹ́bá yín sọ̀rọ̀ mólídìí yín ẹ wá sí mo fi rédíò ṣe ṣe wọn ṣe mo fi jìṣà ń fẹ́ dárúkọ ẹ̀ mo wá ní kí ni ló wá ní ẹ fún wa ní 50,000 mo lé mi gan ní fọ́lọ́wà jù yín lọ ṣẹṣan yín tí ma ti tọ péjì mi èèyàn tó wà mẹ́ẹ̀ ti kọjá ṣẹṣan. àjídù àlá. wọ́n ti ju ẹni tí ń bọ́ yín lọ. tẹ́lẹ̀ bá bẹ̀ mo wá polówó ṣẹṣan yín ni ẹ̀yin lẹ́ẹ̀ fún mi lówó kí mo tún fẹ́ wá aw polówó. àjídù àlá. tẹ́ bá bá wà fún àní iṣẹ́ kìí ṣe fọ́lọ́wà jù lọ. tẹ́ bá bá fún àní iṣẹ́ kìí ṣe bíi tiwa. àwọn bá a gbé ẹ mú wá kó wá sọ lórí tẹlifíṣàn kì í ṣe mi mọ́. Ọlọ́run má jẹ́ tẹ́ bá ní èmi ti tiwa. kọjá kò sí tẹlifíṣàn tí mi ò jù lọ o kò sí. kì í ṣe fáàrí lélẹ́yìí o fọ́nbù fáàrí kọ́ kọ́ o. o sọ tí mo bá bẹ̀ kẹ́ ẹ tún fún mi lówó ni pé mo tún wá polówó ọjà àwọn àfáà tí wọ́n ṣe ń lọ polówó yẹn lẹ́tùmọ̀ pé nìkan kì í ṣẹgbẹ́ nìkan. àwọn wo kọ́ ni. ebi ò fọ́ polówó ẹnìkan ó kọ́ ti wà. so ìyẹn ìrìn àjò bó ló ṣe fẹ́ sọ̀rọ̀ àrẹ dàbáhùn táyé ò fi mọ̀ pé báyìí ni ìrìn àjò ayé rẹ̀ ẹ wo ibi tí ayé pé wà tí gbogbo ayé mọ̀. a ti jẹ̀bú káàkiri ayé báwọn. táwọn kan mú ìsọ̀ sí Òṣòdì tẹ́nìkan ò rí wọn. ìdírò àná.
wàá wí kámákámá فقال العليم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى. ìtọ́jú ogun ọ́fíìsì bíi ẹ́stéètì náà ló wọ́n sí mọ́. ìgbìyànjú òun ni kí kálukú wo aṣọ ẹ̀ kágbéwu ẹ̀ wọ̀ ìgbìyànjú ni ṣé Ibrahim wọ̀ o. Baraham Jimbis. wàláhì libasul jiddi ni wọ́n wọ̀ jẹ́gbẹ́ wọn lọ o kì í ṣe pé wọ́n lọ jí wọn lójú oorun nígbà tí Ibrahim wà lọ́mọdún mẹ́wàá ni wọ́n ti kéde pé àwọn ní gáàsù gbogbo ayé ní tí wọ́n ti pè lọ́dún mẹ́wàá yẹn ẹ̀ tó lọ́gọ́rùn ọdún òpè o. lẹ́nu bẹ́ẹ̀ kọ́ o lẹ́nu lásán kọ́ o. ẹgbàgbé ẹ pé àwọn bàbá wọn tó wá ṣiṣẹ́ kalẹ̀ tí wọ́n bá ṣiṣẹ́ kalẹ̀ fún yàn tí èèyàn bá ṣiṣẹ́ kun àwọn tí wọ́n dá nǹkan mọ̀ pé ti bàbá ẹ̀ ló lò. láwọn tí wọ́n dá nǹkan mọ̀ àwọn àrífín. wọn ò dẹ̀ ní kí kọjá ti bàbá wọn ní kí tiẹ̀ mọ́ lára. wọ́n kàn máa wẹ́kọ̀ bàbá ẹ̀ lásán lára ẹ̀ ni. òun ni wọn á fa gidi rò pé ó yẹ kí wọ́n lè torí expectation ẹ̀ ni pé bàbá jù báyìí lọ yẹ kí wọ́n lè kí bàbá mi mọ́ mi lára kò mọ̀ pé àwọn èèyàn yẹn náà tóbi ṣùgbọ́n wọn kàn ní bàbá bíi ti bàbá tiwọn ni. kí ni káwọn yẹn lágídí o wọ́n ti tóbi tán ní tí wọ́n kàn ń rò ní pé ẹ̀ṣẹ́ àmọ́ ibi tó fi jù wá lọ ibi tó fi jù wá lọ ní pé àwọn bàbá yín kì í ṣẹgbẹ́ àwọn bàbá wa ṣùgbọ́n ẹ̀yin àwa kì í ṣẹgbẹ́ yín. wọ́n wá já mọ́ yín lọ́wọ́ pé gbàgbé ẹ̀ di bàbá yín mọ́ jẹ́ ká máa lọ wò mí. ìtì máa bí wàhálà nù. nítorí bí wàhálà nù o. Hayyakumullah. tẹ́ ẹ bá fẹ́ kíyàn pé jẹ́ ká máa kí bàbá wọn á kúnlẹ̀ á forí balẹ̀ tábà ti dárúkọ bàbá yín ṣùgbọ́n tí wọ́n dárúkọ tí àwa náà rúgbà rà pé ẹ̀yin ò ṣe é kúnlẹ̀ fún dáàdi yín ni wọ́n máa ń kúnlẹ̀ fún kì í ṣe yín. أو أجد على النار هدى. kí kálukú lọ mú ìgbìyànjú níṣẹ́ tó bá jẹ́ kọ́lọ́ lẹ́fẹ́ pé ẹ lọ wá àwọn àfa mọ̀ gan ẹgbàgbé ẹ pé látẹ̀kú kọ̀ dá bá ti àrùbáàbò. لا تقل قذابت أربابه كل من سار على الدرب وصل كل من سار على الدرب وصل. látẹ̀kú kọ̀ dá bá ti àrùbáàbò má jẹ́ kó tẹnu rẹ jáde pé àwọn èèyàn ti lọ ọ̀rọ̀ ẹni tí ò níbi tó ń lọ ni o. كل من سار àwọn èèyàn ti lọ làmì Ọlọ́run tún yọ bó ṣe yọ yẹn. على الدرب وصل. táwọn sọ fẹ́ pé kò sí space lókè àbó bèrè ibi tí wọ́n gbà débẹ̀. كل من سار على الدرب وصل. táwọn yóò ṣáàṣì ní lu ayé mo làwọn àmì Ọlọ́run wà. كل من سار kó làwọn yàtọ̀ tá a lù wá. على الدرب وصل. níbo ni gbogbo àwọn tá a wà láyé lónìí níbo ni bòlúbòlù sàmọ́ni wà. لا تقل kọ̀dọ̀ abátẹ̀ rẹ̀ bá bò. قذابت أربابه. ta ló sọ fún ẹ kó dìgbà táwọn tó bí ẹ bá tóbi kó wọn náà tó dé yàn àwọn ọ̀nà bí àwọn tí mò ń dárúkọ yẹn. لا تقل قذابت أربابه. wọ́n ibùba yà ní nílọrin wọ́n sì ní bàbá láyé ẹlòmíì ó mọ̀. àwọn sì kárí ayé báwọn. àwọn náà kárí ayé báwọn tí bàbá wọn bá wọn mọ́tò pẹ̀lú ẹ̀ ò lè mọ̀ fáwọn ni. لا تقل قذابت أربابه كل من سار. bàbá wo olóbi ṣé o làbí bùlágbàjì. كل من سار yàtọ̀ sókò agbájì tó ríngì. على الدرب وصل. كل من سار على الدرب وصل. kúlù mọ̀ nsáàrà aládàrúbẹ̀ wá sọ̀l tó bá yẹ pé ojú ọ̀nà tí wọ́n tọ́ ẹni wọn náà bá tọ̀ bí wọ́n ṣe kí wọn náà máa kí wọn náà. àkíkà. táwọn yẹn máa ń tájẹ́ẹ̀tì gbogbo àwọn ọlọ́mọ kéwòn inú mi máa dùn láti pàdé ara wa èmi ẹ fẹ́ wéṣẹ̀ àsìkò yín ká ríra wa báyìí àwọn èèyàn ò tàn wá ní àfigbọ́n o. wọn tàn wá. kò ní dáa fẹ́ni tó bá rí bá ṣe rí tó bá ń tún ẹgbẹ́ rẹ̀ ara ìdùnnú àyẹ̀kìsìbọ̀ àdá o. kí ló fẹ́ máa tàn wá fún tó bá ní fún wa ní nǹkan má fún wa ní nǹkan. wọ́n á gba yá ọmọ kí o كل jẹ́. من سار على الدرب tó وصل. bá mọ̀ jámọ̀ kó o mọ̀. èwo ni kò máa hún. igun mẹ́rìndínlógún o ti bá ó ti yàn jẹ́ ó ti kọ́lé báwọn. kéèyàn tó ra igun mẹ́rìndínlógún yóò ta ilẹ̀ ní Lẹ́kì. كل من سار على الدرب وصل. má pe àpèkọ́ fáwọn èèyàn. كل من سار mo fẹ́ fún yàn tàlẹ́fàtì amútẹ̀lẹ́lá màá dà ní yòó èyí tí wọ́n ti ń pè ń tàdírí. على الدرب وصل. àdírí ni wọ́n ti ń pè yẹn ìyẹn ti ọ̀nà yẹn tún ti jìnnà. ẹ bá àfa àti wọn mọ̀ nǹkan ẹ lọ bẹ ó kọ́ Ọlọ́run gidi ó kọ́ Ọlọ́run tó ń fọhùn àfa ìpè ni ò ní dáhùn. kẹ́nìkan má dẹ̀ sọ jagajaga fún wa kíní kan ò sí tẹ́ bá ti sọ pé kíní kan ò sí ẹ fẹ́ ti ọ́fíìsì kan náà ọ́fíìsì Ọlọ́run. ẹ fẹ́ ti ọ́fíìsì kan nù. tẹ́ ẹ bá ti ní kíní kan ò sí. kí ló jẹ́ tí ò sí ní tí ò sí ni ṣírkù. ẹ bọ ni ò sí ẹ bọ ìyẹn ò sí. gbogbo nǹkan ló wà. kò sí tí ò sí yàtọ̀ kò sẹ́bọ. sí tí ò sí gbogbo nǹkan làwọn èèyàn sì máa fi gun òkè. àníṣe ni kí ló ń jẹ́ báwọn Ọlọ́run afọláre àfọgó rẹ̀ àfi bẹ́ẹ̀. Ọlọ́run afọláre àfọgó rẹ̀ àfi bẹ́ẹ̀. gbogbo àwọn rìjà tí wọ́n jòkó jọ gbogbo yìí. àwọn rìjẹ́lì tí wọ́n jòkó jọ yìí. tí wọ́n ń dá àfáwà Al-Mansuri lóhùn. tí wọ́n ń dá àfọwọ́ Al-Mansuri lóhùn lọ́dọọdún. kí sọ́sẹ́ ni wọ́n fún o. ọ̀sẹ̀ kọ́ ni wọ́n fún o. bó ti gbọ́n ni kíkálukú gbọ́n káwọn èèyàn lè máa dá lóhùn. Hayyakumullah táwọn yẹn jòkó dìda yìí. kéèyàn dúró dijọ́ tí ó máa wọ aṣọ tó yẹ kó wọ̀ o. dúró dìgbà náà. gbogbo aṣọ ló lọ́jọ́ olè lásìkò. ó sì lásìkò. tó wá lọ wọ aṣọ tí ó yẹ kó wọ̀ lásìkò kan tí àwọn aṣọ kan àti ẹ bá ti wọ̀ àsìkò tútù yẹn máa ń wọ̀ tó wá wọ̀ lásìkò ooru ó di bàbá sùwé nù. ìjọ tó o bá ní ìdí ẹ̀ gángan ò wá nírí wọ̀. ó di bàbá sùwé nù. Hayyakumullah. wà á dúró di àsìkò tí wọ́n ń wọ aṣọ kọ̀ọ̀kan.
àbá ò tí tóbi tó ní. Al-Mansuri. ẹ wo ládàbí. ẹ wo kémi wá sọ pé change mólìdí sí on the 8 mú kó lọ́ndì náà ẹlòmíì àyàrí ni àbí kò ti máa change ẹ̀ díjọ́ tó ṣe pé kò ní ìdí kó change ẹ̀ mọ́. tá a bá wọ̀n ẹ́. tó bá yá wa àmújọ àlàrúbá sọ ibùdó bàyá níjọ́ àlàrúbá ló wá ń ṣe mólìdí. bẹ́ẹ̀ni ó sì èrò ó sì pọ̀ kọjá àjọ jímọ̀ ṣùgbọ́n ó ti ṣe láàrin ọ̀sẹ̀ rí ó ti ṣe ní wíkẹ̀ndì tó pọ̀ o wọn náà má bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o tó bá ti ṣe jọ́ àlàrúbá wà tán fámìlì ilẹ̀ máa jòkó o ti lásìkò. ó ti lásìkò àsìkò tó yẹ kó mú ni ó mú. má parí ìwé pé bákan àwọn ọ̀tọ̀ làwọn èrò tí wọ́n wá bẹ lọ́fíìsì àwọn yàtọ̀ tí wọ́n ń ta aṣọ àwọn tí wọ́n ń tẹ ẹ̀gúsí tí wọ́n ń ta kinní ọ̀tọ̀ àwa yàtọ̀ sáwọn o àwọn lè wá mólìdí káà má wà táwọn bá wá táwọn bá wà ò rí mólìdí ṣe o. ò rí ṣe báwọn. ṣùgbọ́n táwọn bá wá tí wọ́n bá wà ò ti ṣe mólìdí o. àwọn tí kò ń wí ni á ti wọn rí ọ ni wọ́n jókòó jọ ẹ̀. títí ẹ ò bá bá kó ṣe lóru má ṣe lóru o ṣe lọ́sàn-án o ṣe lọ́sàn-án o tó bá yẹ kó sàn náà má ṣe lóru o. èyí tó bá ti fásitì àlùwalà tí kìnìún kún tó lára béèrè tiẹ̀ gangan ni o. èyí tó bá ti jẹ́ tiẹ̀ ni kò béèrè kó wá mọ̀nà bí wọ́n ṣe máa gbà láti dúró síbẹ̀ tó bá ti wá gẹ̀ẹ́tì wá jókòó tó báyìí máa wá lọ bá àwọn èèyàn pé kí ni wọ́n fi ń fẹ́ǹsì ogun bá tó bá da báyìí tẹnìkan ni kì í fi tún wọnú rẹ̀. tẹfẹ́ǹsì ó máa gbọ́n dànù. ẹ gbàgbé ẹ pé kò sí ní tó da tí wọ́n ní sọ òkòlù àfi èso tí ò bá pọ́n. àbí tí ò bá da fún ọ lókù. tẹ́sán bá ti pọ́n gbogbo ayé ó tajẹ́tì òkò láti sọ̀lù ó wá kú báwo ló ṣe fẹ́ di èso tó yẹ pé wọ́n bá sọ igi kò ní kàn ẹ́. wà fẹ́ǹsì ẹ gbàgbé ẹ kú lamọ awọkọ̀dún náà rà lẹ́la. lil harbi. láyé yìí kò lè mọ kárò sẹ yìí kò yé la. gbogbo tí wọ́n fi fẹ́ǹsì ẹ̀ náà nù. wàá fẹ́ǹsì ogun rẹ ni òjòkó tán ni o. ẹni wàá máa kú ni kó kú. fi fẹ́ǹsì ẹ o fidalẹ ìlú fẹ́ǹsì ẹ o fi fẹ́ǹsì ẹ o wàláyé ẹlẹ́mìí máa ṣe fi lórí o. fidafiu fẹ́ǹsì ẹ o. ẹ̀yin àbá mi ẹ̀yin mo dojú kọ yìí o. ẹ má bínú. ẹlẹ́mìí máa ṣe fi lórí o wàláyé ẹlẹ́mìí máa lórí o kò sí ṣèfi tẹ́lẹ̀ mi ò mọ o. àwọn hádìmí àti àwọn àrùwá tí wọ́n máa pè fún ṣèfi gbogbo ẹlẹ́mìí mọ̀ èyí tó ń pè tó ń jẹ ní wúyẹ́wúyẹ́ yẹn ẹlẹ́mìí ti pè lọ́gọ́nà ọdún sẹ́yìn. àbá kan ó fẹ́ mú aṣeré fẹ́ mú amangana mu ló bá ní Ismail Kebir tó ń fẹ́ sọ yìí àwọn tí wọ́n máa ń pè ní gbogbo ayé ó ní wọn kọjá mẹ́rin mo ní wàhálà ìsáná wúlá ni mo ti pè é. ìyẹn ti lọ. àwọn tí wọ́n mọ̀ ló pè ní mẹ́rin nínú ẹni tó mọ̀ tó pè lèmi náà wà ká tó wá sẹ̀ lèmi tí ò tún mọ̀ yàtọ̀ sí mi náà. kí là ń wí kí ló ń wí níjọ́ tí nǹkan bá jẹ jáde láyé ń rí yàn ní níjọ́ tí wọ́n ti ń tó pọ̀ ẹnìkan kiri. èmi ni mo ń sọ fún yín bẹ́ẹ̀ o ẹ mẹ́nu kó mi pẹ́ nìkan tóbi orí ó tó báyìí ó wá jẹ́ lásán rárá. lásán ẹ tí ì mọ bó ṣe débẹ̀. tó bá ń tan yín lókun. ẹ kúrò mẹ́ẹ̀ kì í ṣayé tá ń lò lọ́wọ́ iṣẹ́ gbogbo ọ̀nà ni mo ń sọ fún yín báwọn àwọn ti tẹsẹ̀ mọ́ nìkan nọ́fìlà ti jìnnà fáàrí kọ mo ń sọ báwọn èèyàn kan pé mo ní nọ́fìlà kan tí mo máa ń ṣe láti tàn tàjírí ìbí ọdún mélòó mo ṣe kú lẹ́nu ẹ̀ wàláhì wa rabbul Kaaba la'natullahi ala al-kadhibin tí n bá kí nọ́fìlà yẹn mọ́lẹ̀ 100 ni màá yàn lójúmọ́ láti tàn tàjírí wà ń rí àwọn èèyàn wá rò gbé ya ọláṣí ilé wọn yà ilé àwọn olóṣì yà eré tá à ń ṣe tó ẹ pé bí a ṣe ń ṣeré tí wọn náà ṣe ń ṣeré yẹn ó yẹ kọ́lá yẹn ti jábọ̀ ní tí ò jẹ́ jábọ̀ ni pé a ti fi nǹkan dé mọ́lẹ̀. alẹ́ mọ́wúlì ni bàbá òun parí náfìlà náà a sì jáde. à ń sọ nǹkan gidi fún àwọn èèyàn ó ní wọ́n ń sọ̀sọ́ kú sọ fún wọn kúwì. olóòfà ni ẹni òun lọ ra síìdì òun lọ wo fídì mọ́ ìwọ́n tẹ fóònù mọ́jú ìwọ́n ṣáàtì mọ́jú ẹni tó níbi lọ ń ṣáàtì àwọn èèyàn ni àyẹ̀mọ́ tó bí yàtọ̀ dàrú àti ẹ̀ máa send message ẹ̀ ní dáhùn sálámà gan tó bá ti yá gan mi ní dá lóhùn mo dẹ̀ lè ma sálámà sẹ́ni tí ò ní sùmọ̀ sí ẹ̀ ó ní sùmọ̀ sí mi ní tí mo fẹ́ fi ṣe ní subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. ẹ ṣàfẹ́ da agbádá mọ́lìdí ọdún yìí. àbá ni kì í ṣàdúrà èyí tí mo ti ṣe yẹn náà àdúrà ní ṣùgbọ́n Amadu Sheikh Tijani. Amadu Sheikh Tijani. Ahmadu Sheikh Tijani. Amadu Sheikh Tijani. Wakabani Tokahiba Lahobale Makola. Amadu Sheikh Tijani. Amadu Sheikh Tijani. Wazamani fi makani wa makani fi zamani. Amadu Sheikh Tijani. Amadu Sheikh Tijani. Sheikh Tijani. Amadu Sheikh Tijani. Alainani qabul albaraya. Ubu shugulu lijanani. Ini ara zikira sewahu. Iwadi aina wahi. Amadu Sheikh Tijani. Amadu Sheikh Tijani. Ẹ jẹ́ ká dúró ká gbàdúrà ọdún bá ti ń náwó bàbá àgbà yà Sàtàrù yẹn. Ẹ jẹ́ ká dúró ká gbàdúrà ọdún lẹ́nu àwọn olówó orí wa. Ẹ jẹ́ ká farabalẹ̀. Ẹ jẹ́ ká dúró ká gbàdúrà ọdún lẹ́nu àwọn olówó orí wa. Ẹ jẹ́ ká farabalẹ̀. Ẹ dákun wa tí à ń jẹ́ ọlọ́mọ kéwú tí àjọ ń jẹ́ akẹgbẹ́ ẹ dákun ẹ̀yin tẹ́ jù wá lọ.
ẹ dákun ẹ jẹ́ ká dúró ká gbàdúrà ọdún lẹ́nu àwọn olówó orí wa